ọmọ Yorùbá ọwọ́ olóyè Sunday Igboho àti bàbá Akíntóyè ti tẹ Kashim Shetima ló bá sáré kàbí àjẹ́. Kábíyèsí Elédùmarè, ẹni tó bá ní kó sọ lọ́hùn pẹ̀lú ọmọ Adéyẹmọ àti bàbá Púrẹ́sọ Bánjí Akíntóyè ó ti kú wọn tí sí. ọmọ Yorùbá a kú oríire. This worth celebrating. Mo sọ fún yín, mo ní èmi àti yín a lè ṣe débi freedom. Ọ̀pọ̀lọpọ̀ believe. Ẹ bá mi share fídíò yìí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ní ẹgbẹ̀gbẹ̀ta then to switch ẹnu mi jàre. ọmọ Yorùbá a kú oríire. Ṣé mi sọ fún yín, mo ní iṣẹ́ tí bàbá wa Professor Bánjí Akíntóyè àti bàbá wa olóyè Sunday Igboho, iṣẹ́ táwọn bàbá yìí ṣe ó máa gbé wa dé ilẹ̀ lérí. Ó tọ́ àbí ó tọ́? Ó tọ́ àbí ó tọ́? Ó rí bí àbí kò rí bẹ́ẹ̀? ọmọ Yorùbá, àwọn àṣírí kan ó ti ń tú. Ọwọ́ ti tẹ Kashim Shetima, ó kà bí àjẹ́, ó kà bòròbòròbòròbòrò. Kò wá sóhun nìkan ló kà o, àwọn kan náà tún ti kà. Ṣe bá sọ fún yín, a sọ fún yín wípé ìjọba Fúlàní àwọn ló ní Nàìjíríà, àwọn ló ń kọ̀ntró Nàìjíríà, àwọn ló pàwa ọmọ Yorùbá. Nígbà táwa sọ ẹni rọ́là ń pa, nígbà tó máa ní ẹmọ́ sọ ẹni ó lè ní wọ́n, nígbà tí bàbá Professor Bánjí Akíntóyè sọ ẹni ó lè ní wọ́n, nígbà tí Masbi TV sọ ẹni ó lè ní Masbi, nígbà tí bàbá wa Ọláyọmí Kóìkì tó ń fojoojúmọ́ pariwo ẹni rọ́là ń pa ni. Ǹjẹ́ ti gbọ́ pé kí ni gẹ̀gẹ̀ pé kí ni? Ǹjẹ́ ti gbọ́ pé kí ni gẹ̀gẹ̀ pé kí? Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo Yorùbá káàkiri àgbáláyé, ẹ̀yin tó bá jẹ́ pé lóòótọ́ ṣojú ayé lẹ nífẹ̀ẹ́ kí àwọn ọmọ Yorùbá ká bọ́ lóko ẹrú, ẹ bẹ̀rẹ̀ sí ní kọ síbẹ̀ pé yes, Chief Sunday Igboho is our representative. Yes, Professor Bánjí Akíntóyè is our representative. Ṣé mi sọ fún yín? Tẹ́ bá rántí ní bí oṣù 4 àbí 5 sẹ́yìn, àwọn kan ránṣẹ́ lọ bá United Nations tí wọ́n láwọn ọmọ Yorùbá pẹ́pẹ́sẹ́ àti hands down àti gbàkájọ máa ṣe wọ́n Nàìjíríà lọ. Tẹ́bá tí ẹ̀yin tẹ́ tí ń wo fídíò mi dáadáa, tẹ́ bá rántí, ẹ bá mi kọ sí comment section pé yes, it's true, I can remember. Ẹ bá kọ sí comment section bẹ́ẹ̀. Kábíyèsí Elédùmarè, àṣé wọ́n ní Shetima wà nú àwọn tí ó lọ. Ǹjẹ́ mo táwọn Amẹ́ríkà wá ṣe fún nísìnyí? Ẹ̀rù Ọlọ́run bá mi. Mi ò rí orí o Ọlọ́run mi, ṣùgbọ́n mo ń fìlì rẹ̀. Mi ò ojú mi gbé mi mọ ìka bí ìbádẹ́ pé ìyàwó mi kó wá kọrin, bọ́ mi ìfẹ́ jẹ́ ojú ẹ̀mí ìfẹ́ kẹ́ gbóhùn for security reasons. Yes, ìyàwó mi mọ ikọ̀ like a ò rí orí o Ọlọ́run mi, ṣùgbọ́n mo ń fìlì rẹ̀. Ẹ ṣeun o bàbá, ẹ ṣé o Jésù, kí la ó fi san oore rẹ̀ bí ó ti pọ̀ tó láyé wa. Ẹgbẹ̀rún àwa kò tó fún ìyìn rẹ̀. Ẹ ṣé o bàbá. Kábíyèsí Elédùmarè. ọmọ Yorùbá, Amẹ́ríkà ti fọ́gbà yánga. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pọ̀rọ̀ sanction ni mo fẹ́ sọ. Rárá o, eléyìí tí Amẹ́ríkà ṣe yìí ó lágbára kọjá be careful. Donald Trump, mo ṣí fìlà fún ẹ. You are a president. You are a leader. You are a leader. I salute you. I love it when I see responsible and active working presidents. Donald Trump is a president, is a leader. ọmọ Yorùbá, irọ́ tí àwọn wèrè yìí tó ń dáwọ́ bò fún wa látijọ́ yìí, Donald Trump ti tú àṣírí yẹn. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ẹjọ́ ń lọ lórí ẹ̀. Àti láwọn ọmọ Yorùbá kan tó náà máa gbé ẹjọ́ yẹn lọ sí ilé ẹjọ́ àgbáyé. Kí nìkan náà? Ẹ máa rí pé à ń pariwo pé Fúlàní ń pa wá,
Fúlàní kò tún ṣe ti Christian ni mo tún eléyìí yàtọ̀ ó ṣẹ̀ ṣẹlẹ̀ nísinsìnyí ó ṣẹ̀ ṣẹlẹ̀ nísinsìnyí ni ó gbẹnu tán nígbà tí mo rí kinní mo ní wáò nǹkan báyìí wà lẹ́wọ́ ń wá àwọn tó ń pa wá kiri ní àtijọ́ ọjọ́ yìí nǹkan mẹ́ta ni mo gbé wá fún yín méjì ti Amẹ́ríkà ẹyọ kan ti bàbá wa olóyè Sunday Igboho ọmọ Yorùbá bàbá o bàbá ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá àwa dúpẹ́ bàbá ẹ ṣeun o bàbá ẹ ṣé o Ọlọ́run kí la ó fi san oore rẹ bí o ti pọ̀ tó láyé ẹ má bínú mi mú ní kọ ọ̀rọ̀ ni mo mọ̀ ọ́ sọ ìyàwó mi ò mọ̀ ọ́ sọ ṣùgbọ́n ó mú ní kọ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ìyàwó mi ò ń tojọ́ báyìí ṣùgbọ́n ó lè kọ ìyálà ìyá orin tó dífá fún wípé ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section wípé yes ẹ máa gbọ́ bí mo ṣe sọ o ó yàtọ̀ sí tẹ̀ nǹkan tẹ́lẹ̀ o yes Chief Sunday Igboho is our representative ó níbi tí ọ̀rọ̀ yẹn ń lọ I don't have to say it out. Yes, Professor Banji Akintoye is our representative. Yes, we all send Chief Sunday Igboho and Professor Banji Akintoye. Whatever Chief Sunday Igboho and Professor Banji Akintoye did, they should not be responsible for it. We, the Yoruba across the world, we are responsible for all their actions. For what? For all their actions. Ó níbi tí fídíò yìí lọ á ti yí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ọlọ́pọlọ bẹ́ẹ̀ mo sọ fún yín mo dúpẹ́ lọ́wọ́ yín pé nígbà tí mo jáde lánàá ẹ pín lógún ẹ pín lọ́gbọ̀n ìwọ tó bá wo fídíò tí mo ṣe lánàá ò miss because àwọn àṣírí kan wà níbẹ̀ tó jẹ́ kó lágbára gan. Now ẹ lè believe pé àwọn Amẹ́ríkà wọ́n ti tú newspaper kan jáde fún wa àṣé wọ́n tún rán àwọn kan lọ́njẹta kọ́ lọ bá àwọn àjọ àgbáyé pé kọ́ bá Donald Trump sọ̀rọ̀ kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ Yorùbá bí ọ̀rọ̀ Biafra kábíyèsí Elédùmarè nígbà tí mo gbọ́rọ̀ yìí lẹ́nu àwọn bàbá wa tí wọ́n sọ fún mi ẹ̀rù Ọlọ́run bá mi wọ́n láwọn ò ní dalẹ̀ Yorùbá mọ́ àwọn bàbá tí mò ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ẹ̀kọ́ sí comment section wípé ká má gbára lé wọn ó jẹ́ kẹ́ mọ̀ pé a ò lè gbára lé àwọn bàbá yìí ṣùgbọ́n tó bá ṣe ohun tó tọ́ a máa welcome wọn tó bá tún ṣe tí ò dáa a tún máa jẹ́ kó mọ̀ gbogbo ilẹ̀ mọ̀ wípé Mass B TV ò ń ṣe ẹni téèyàn lè fowó rà ẹni tó gbé 76 million wá fún nígbà tí movement ò tiẹ̀ tí di báyìí nígbà tí tẹ́pẹ́ movement kò tí láàbù tó yìí they called me ẹ̀mẹ́ta mo sọ fún yín ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ gbé wá bá mi nílé tí mo reject ẹ̀ the fourth time tó máa wá ọ wá sọ fún mi pé inú kò mówó àbí kò múlẹ̀ ayé ẹ mọ̀ wọ́n sọ oríṣiríṣi ọ̀rọ̀ ìyẹn àwọn tó wáyé they are not government official honestly speaking wọn kì í ṣe àwọn bí ẹni tí àwọn tó wáyé èmi gbọ́ pé Ṣógun wọn ni mo mọ̀ but tẹ bá wò wọ́n dáadáa ẹ rí pé àwọn irinṣẹ́ Fúlàní ni wọ́n kò sí ìkọ́ tí wọ́n bá mi kò ń jọ́tọ́ wá láti òun ló dífá fún tí mo fi sá kúrò lù nígbà yẹn tí mo sá wá sí Kòtónú. I'm still going to take my time to explain some things to you my people absolutely. Now àwọn tó wọ́n lọ bá tí wọ́n lọ bá UN wọ́n ní kọ́kọ́ Donald Trump to order pé kò sí ìkọ́ tó kọ Donald Trump tó bá ń pààyàn Nàìjíríà bóyá pa Christian bóyá pa Muslim wọ́n ní kò kọ Donald Trump pé káwọn àjọ àgbà káwọn ìrẹ́ UN kọ́ kí Secretary General UN kó kọ̀lẹ̀ tó order pé that is external intervention like seriously ẹ̀ ń pa wá. Donald Trump dẹ̀ mọ̀ pa lágbára wọ́n mọ̀ pé a ò ní kankan ta lè ṣe sí. Donald Trump wá step in ẹ ti rí kó bàbá yẹn ó rẹ́dì láti ṣe kí ni láti jẹ́ kí Yorùbá Ìgbò àtàwọn stonewall bàbá tiẹ̀ lọ ẹ wá fẹ́ máa call it to order. Ṣé nuisance lẹ pé Donald Trump ni? Donald Trump is one of the most intelligent presidents in the world. I can even say he's the most intelligent president ever lived.
bẹ́ẹ̀ mo sọ fún yín, ọwọ́ ẹ̀ ni world power wà. Russia ló ní world power tẹ́lẹ̀, nísìnyí báyìí Amẹ́ríkà ni. President Nàìjíríà President Amẹ́ríkà òun ni president gbogbo àgbáyé all over the world. Ṣọ̀gbọ́n apá bàtà apá jọwọ́jọwọ́ etí ẹ̀ àti hun àti hun àti hun abẹ́ Donald Trump ni wọ́n wà. Nígbà tí a gbọ́ gbogbo tí mo sọ, I was not there allegedly, for the benefit of doubt. Fẹ́yìn tó yẹ pé doubting Thomas ní kí n là á nísìnyí, mi sọ pé mo wà níbẹ̀. I'm reported, mo ń report nǹkan tó ti ṣẹlẹ̀ ni. So now ìgbà tí Donald Trump gbogbo ó ní like seriously, ó ní fún tẹ wá ṣe yẹn màá wá gbé àṣírí yín jáde. Donald Trump ti lọ wú newspaper 2015. Ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ ibi tí pépà yẹn ti jáde, ibi tó ti jáde ni mo ń sọ fún yín. A gbọ́ pé Donald Trump ló wú jáde. Pé ká wò ó, ṣé ojú àwa ọmọ Yorùbá fọ́, ṣé ojú àwa ọmọ Ìgbò fọ́ ni? Níbi tí Shetima ti jẹ́wọ́ live and direct lórí newspaper wípé they all contributed to Boko Haram insurgency. Kábíyèsí Elédùmarè, ọ̀pọ̀lọpọ̀ àwọn pé a máa rí president ló máa allege yìí, vice president máa allege yìí, kìnnìkan ṣo evidence wà. Mo ní evidence wà. Kódà àwọn newspaper tí wọ́n gbé kò ń ṣe 5 kò ń ṣe 10. Mi wá lè sọ tí order from presidency bá wá ní sísí kíkọ́ lọ yọ gbogbo pépà yìí. Lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, there's evidence for it. Kódà kò tẹ́ ń ṣe evidence kékeré, not kékeré. Ó ní gbogbo àwọn làwọn contribute. Ìdí tí àwọn Boko Haram tí wọ́n ti ṣe ṣégè fún past governor tó kọjá ní pé kò fẹ́ take it easy pẹ̀lú wọn, kò fẹ́ make a settlement, peaceful settlement. Country wo ló wà ní gbogbo àgbáyé tó jẹ́ wípé wọ́n fi peace fi settle ọ̀rọ̀ terrorist? Kò sí náà. Adẹ̀gbọ́n pa Amẹ́ríkà gan ti declare Fulani herdsmen as a terrorist. Àti gbọ́ bẹ́ẹ̀, àti gbọ́. Ṣèbẹ́ bí wọ́n sanction wọn, they sanction Nigeria. Nísìnyí gbogbo àwọn politician Nigeria àti Yorùbá àti Hausa àti gbogbo ẹ̀ tí wọ́n lọ́wọ́ nínú bó ṣe ń pa wá indirectly or directly, gbogbo wọn lè wá Amẹ́ríkà mọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, kò wá sí Amẹ́ríkà nìkan o, àti gbogbo ìlú tí Amẹ́ríkà ń bá ṣe. Bó bá ilé yọjú sí wọn á review visa ẹ̀ ni. Tó bá wá fagídí ọ̀nà ìgbùrú tó bá gbà débẹ̀, ó lọ ṣẹ̀wọ̀n ni. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá, tí gbọ́ kankan o. Èmi ń fàsìkò yìí fi dúpẹ́ on behalf of myself, my family, my friends, my enemies, my fans. Ẹ̀yin tẹ́ ń wò mí, on behalf of gbogbo yín, I say a very big thank you to Professor Banji Akintoye. On behalf of I and my family and my fans, my friends, even my enemy, we are saying a very big thank you to Professor Banji Akintoye. That man is a father. That man is a God sent. Also, I'm saying a very big thank you. One of the biggest thank you in the world. I am saying it to Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho Òòṣà owó babadami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarere ká ní ààrẹ ni ẹmu ẹkì ẹran bí òrẹ kọ tàtàtàtàtàtà. Ọmọ Yorùbá àti bọ́ ẹlọkọlẹ̀ múná àti bọ́. Ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run pé k'Ọlọ́run Elédùmarè kó bá wa fún Trump lẹ́mìí tó gùn. Gbogbo alamọ̀ pé àwọn Fúlàní kàbá they can do undo. Bọ̀ mo mọ̀ pé tájá bá ń sínwín amójú olówó ẹ̀nà. Fúlàní ò ní fẹ́ ṣorí burúkú kọ́ náà wọ́n fẹ́ ṣò jack shit pẹ̀lú Donald Trump. Ní ṣe bẹ́ẹ̀ mọ̀. Ọmọ Yorùbá,
Amẹ́ríkà ti tú àṣírí Shetima, current vice president of Nigeria. We want his excellency President Bola Ahmed Tinubu afẹ́jẹ́kẹ́ fura. Ẹ rí i pé àwa ọmọ Yorùbá ti ń pariwo fún yín láti bí àbí èyí ẹ̀ báyìí or 8 months wípé anywhere tẹ́ bá ń lọ ẹ má hand over fún Shetima o, ẹ má hand over fún tẹ́ bá fẹ́ jáde. Àwọn Fúlàní tẹ́ ń wò olórí burúkú ni wọ́n, tẹ́ bá fi lè hand over fún ó máa ṣe ìdí ẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ ní ìkọ̀kan ṣe sí. Torí gbogbo àwọn èèyàn ẹ̀ tí wọ́n tẹrí tí wọ́n ṣe bẹ́ẹ̀ ní pé tiyín làwọn ń ṣe, tí olórí burúkú Buhari tó ní kọ́ lọ pọ̀ ọmọdé yẹn mọ́jọ́ kìíní àná tó ní yẹ I'm still APC, I'm not SDP. Irọ́ ni gbogbo wọn ka, they are playing game on you. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu lóòótọ́ àwa lè máa support wọn Nàìjíríà kó jẹ́ pé same time nation là ń pariwo bọ̀ àwa ń sọ reality fún yín because àìtí gba ilẹ̀ wa. Ẹni tọ́pọ̀lọ ẹ̀ bá lọ tó dúdú tí ò ní nǹkan tó máa forí ẹ̀rù nìkan ló máa gbà pátí gba òmìnira. Ẹ ń sọ pé ẹ ti ṣe declaration àti gbòmìnira and nothing has changed. Ẹ wọ́n ṣe ń pààyàn ní Ondo kẹ́yìn wèrè tí ẹni ẹgbà country kẹ má lè rán àwọn àmì yìí lọ síbẹ̀, kẹ má lè rán àwọn àmì yìí lọ tàbí àwọn ọlọ́pàá yín. Ṣẹ́yìn fún ara yín gan tó jáde, ṣé wọ́n bí aláìyá yín dàkẹ́ jáde? Ṣáwa gan ṣé a gbọ́dọ̀ rí yín lọ́ọ̀kan ká má fàyè fún DSS tàbí fàyè fún ọlọ́pàá? Ẹ̀ ní ṣoríire ìyẹn kí tẹ̀sán pé ti gba country. Now gbogbo ayé ti wá rí nísìnyí wípé Shetima ọmọ Yorùbá àwọn Fúlàní ò bá wa mú léré o, wọn ò bá wa mú léré rárá, àwa là ń mú léré. Ẹlẹ́kejì Mẹ́tawálé kábíyèsí Elédùmarè bàbá Tinubu ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run afọlọ́run bẹ̀yìn ẹ tú okùn lọ́rùn àwa ọmọ Yorùbá ká máa lọ, ẹ tú okùn lọ́rùn wa ká máa lọ. Ẹ wo Mẹ́tawálé ẹni tí current governor Zamfara tó accuse pèsè ó wà ní àwọn tó ń ti Boko Haram lẹ́yìn, tó sọ live and direct. Current governor Zamfara ló sọ ó lóun àtàwọn terrorist ìyẹn Mẹ́tawálé wọ́n jọ jẹ wọ́n jọ mú ni. Gbogbo ilẹ̀ rí fídíò níbi tí Kashim Shetima àwọn foreign Fúlàní tó yẹ pé tẹ bá tẹ̀ ti rí wọn ẹ ti mọ̀ pé àwọn ilé adàlú terrorist ni wọ́n níbi tí wọ́n ti jọ ń fi domi fọ̀rọ̀ domi tó rọrọ̀. Can you imagine? Àdéhùn àwọn tí wọ́n ń pa wá. Like seriously? Ṣẹ́yìn náà ti wá rí nísìnyí wípé a ní láti ṣọ́ra. Ọmọ Yorùbá láìpẹ́ yìí òmìnira Yorùbá máa dúró, ó fi Ọlọ́run búra fún yín. Òmìnira Yorùbá máa dúró. Mo fẹ́ fi fídíò kan hàn yín. Nínú àwọn fídíò mẹ́ta tí mo fẹ́ fi hàn yín mi ẹ̀jẹ̀ fẹ́ play ẹyọ kan ni. Kó tó di pé màá wá fídíò ẹ má gbàgbé o ọmọ Yorùbá weekend ìdíláwà báyìí o kẹ má wo Masbi TV níwọ̀n ẹ ṣàánú Masbi, ẹ ṣàánú mi, ẹ má wò mí níwọ̀n. Rally ti dé tán ojú ògbọ́dọ̀ ti Masbi mo sọ mo ní mo fẹ́ get drone tó máa fly 60,000 above the sea level tàbí 30,000 in get professional drone tó máa fi survey. Mo bẹ̀ wá mo nídìí ẹ̀, mo dẹ̀ nídìí high quality graphics card desktop tó máa wà nínú ọ́fíìsì, mo dẹ̀ nídìí external camera àti recording camera, professional microphone 4 pieces tàbí 2 pieces, standard generator kickstart tó heavy tó lè gbé air condition. A dẹ̀ nídìí air condition torí ní rí pé ẹ ò gbọ́ ariwo kẹ́ fi bẹ́ẹ̀ gbọ́ ariwo nu fídíò yìí torí pé mo dọ́gbọ́n sí ni. Ìgbà mi wà táàkì rọgbọ́n dá síbẹ̀ tó jẹ́ pé ẹ máa ṣọ́ọ̀bù láti gbọ́ nǹkan tí mò ń sọ yìí. Ìdí nìyẹn tẹ́ gbọ́dọ̀ sọ tí ẹ ṣe gbọ́dọ̀ jọ nítorí Ọlọ́run kí ẹ support Masbi TV. Gbogbo àwọn equipment àsọpọ̀ afẹ́ rà we have yet not get it. Mo lè fàṣìkò ìdúpẹ́ lọ́wọ́ àwọn ìyá mi kan. Ìyá wa kan sẹ́ndì 50,000 sí mi lánàá, ìyá wa kan sẹ́ndì 20,000. Ẹ ṣé mo dúpẹ́, mo appreciate yín. The Most High God will continue to be at your point of rescue.
kò ní tọ́ mi tí gbogbo yín tí mo lágbára Ọlọ́run. Lóòótọ́ lóòótọ́ là ni àwọn kan ní a ṣé pírìsẹ́ńtà ni bọ̀bọ́ Ìyá Bàlá gbé, kò ń ṣẹjọ́ wọn. Nígbà tá a bá gbogbo tá a fẹ́ rà tán gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn á stop. More than 7 million lówó tá à ń wá báyìí. Ká tiẹ̀ sì fi ra ráńpẹ́ 1.3 million ló kù tí mò ń wá tá a máa fi gba apartment bí mo fẹ́ gbà, tá a máa ní separate studio. Mo fi Ọlọ́run bẹ̀ gbọmọ Yorùbá. Ọmọ Yorùbá tó lè fún mi ní 10 million wà. Ọmọ Yorùbá tó lè fún mi ní 50 million wà. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti balẹ̀ jẹ́, but ẹ bá wò dáadáa látìgbà tí wọ́n ti sọ pé àwọn kan gbowó, wọ́n lo jìbìtì, wọ́n lo kìnnìkan, ẹ rí i pé ẹ ò gbórúkọ máa bí níbẹ̀ because àwa ò ṣe movement tó ipa fẹ́ acquire wealth, no. Àwa ṣe movement nítorí ọjọ́ iwájú wa. Àwa ti ń jìjàǹgbara, èmi personally mo ti ń pariwo lórí social media wípé ìlú yìí ò dáa for the past 20 years. Mo kéré nígbà tí mo ti ń pariwo, mi ì tiẹ̀ tí mature tó yára tí mo ti ń pariwo fún òmìnira ilẹ̀ Yorùbá. Fídíò tó sọ mí di ẹni tí gbogbo ayé mọ̀ lè ní, fídíò tó gbé mi wá sí limelight, ó ti lé ní 16-17 years tí mo ní mass burial for all our leaders. Tí ó bá yí tó 16 years díẹ̀ ló máa kù. Orúkọ tó ń pè ní mass PTV, it means mass burial for all our leaders. Nígbà yẹn, nígbà tí mi ì tí mọ̀ wípé there are people like Professor Banji Akintoye, tí mo ti wò pé tí àìtí rẹ̀ ni tọ́lọ́run lè lò gẹ́gẹ́ bọ́lọ́run ṣe lò sí Sunday Igboho nísìn, mo conclude gbà yẹn pé wẹ́ but nísìn mo ti wá rí wípé ohun tó ń ṣẹlẹ̀ yẹn àwa là ń fààyè ẹlẹ́kùn ṣẹlẹ̀. Ìlú tí ò da àwa ará ìlú la dákẹ́ tó fi ń rí bẹ́ẹ̀, tó fi ń worst sí on a daily basis. We can stop it. Òun lẹ ṣe rí tó yẹ jẹ́ pé Yorùbá nation mi fi ṣeré. Àwa ò ṣe movement nítorí owó, àwa ń ṣe nítorí ọjọ́ iwájú wa. For instance, irú owó tí mo nídìí nísìn tó bá yẹ pé àtìgbàlẹ̀ wa ni mo lè I can work to government kí lọ gba loan. Tí màá lè fẹ́ gba loan, mo máa ṣiṣẹ́ because wọ́n á san owó gidi fún mi. Wọn ò ní san owó ìlú tí wọ́n ń san ní Nàìjíríà yìí tí minimum wages jẹ́ 30,000. Tó yẹ pé agídí ni wọ́n fi gbé sí 75,000 or 85k. Agídí ni wọ́n fi ṣe. They don't want to do it. Okay, kó má dàbí pé ọmọ nǹpa. Kó tó di pé màá bọ́ sí ìpele kejì. Fẹ́yìn tẹ́ bá fẹ́ support studio project wa, GT bank account mi ni 02141687004 02141687004 02141687004 GT bank. Williams Olúwatósìn Jàmílẹ̀ máa rí lórí ẹ̀. Ẹ support wa, nothing is small. Ṣèlẹ́gbọ́n kan tí bàbá mi Ọláyọmí Kóìkì sọ wọ́n ní the multimedia bá ṣe owó sí bẹ́ẹ̀ ni ẹ ṣe máa gbádùn ètò ẹ̀ sí. That is the truth. Fídíò ẹ̀kọ́ ni mo ẹgbẹ́ àná tipátipá gbọ́n kò jọ agídí, kò jọ tipátipá, kò jọ bákanbákan ni mo fi ṣe fídíò àná ẹ̀yọ̀kan tí mo ṣe. We need a lot of support. Data tí mò ń lò ibi tí mo wà I swear to God is more than 300,000 tí mò ń lò every blessed 300. Mo ń bọ̀ lọ 75 times 3, mo ń bọ̀ 75 times 3 4 times a week. Ẹ̀jẹ̀ má bínú, mo ń bọ̀. Nígbà tí mo ṣe sí náírà ó lọ bí 468,750 fún data ní every month. Ìgbà mi ò dẹ̀ tún máa ń jù bẹ́ẹ̀ lọ. Ṣé pé kò yìí sí kẹ́lẹ̀ mọ̀ wípé màá gbìyànjú. Tẹ́wọ́ kọ́bọ̀ tá à ń rí lórí YouTube yẹn, I swear to God Almighty, òun mo fi ń finance gbogbo nǹkan tí mò ń ṣe. Èmi ò lẹ́nì kankan tó ń fẹ́ mi lówó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ní. Òun pẹ̀lú ìfà tó yẹ pé tí wàhálà bá ṣẹlẹ̀ tó bá fẹ́ fìdí ọ̀tí yí àwọn èèyàn, wọ́n máa ń yọ mí sọ́tọ̀ because ọmọ pé máa bí kò ní torí kó fẹ́ tọ owó lọ́wọ́ ẹ̀ kó wà máa bàyàn jẹ́. Bẹ́ẹ̀ ni kí Yorùbá nation tó dé ni gbogbo wa ti ní nǹkan tá à ń ṣe. Yá gbogbo ti ní nǹkan tá à ń ṣe. Bó ti jẹ́ pé kò rí lè fẹsẹ̀ múlẹ̀ tí ò jù kankan lọ, à ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀wọ̀n máa bí tìbí lọ́wọ́. Fẹ́yìn kẹgbẹ́ ìpolówó ọjà fún mi +229 5774 7970 +229 5774 7970. Nọ́mbà tí mo wá ń lò ní Nàìjíríà sí nọ́mbà mi tí mo lò tẹ́lẹ̀ náà ni tó jẹ́ +34 081
76 03 4216 081 76 03 4216 081 76 03 4216. Now ọmọ Yorùbá ẹ jẹ́ play fídíò kan fún yín kẹ́ gbọ́ kẹ́ lè mọ̀ pé àwọn tí wọ́n ń darí wa ní Nàìjíríà ẹni bí tó ń rọmọ tó ń pọmọ rí balùwẹ̀ ni wọ́n. Ẹ lè mọ̀ wípé kò sí bẹ́ẹ̀ ni ẹ ṣe lè láàánú tó bá ti fi lè ṣe mistake tó ti wọnú Nigerian politics ẹ gbàgbé ẹni yẹn kẹ́ ọ̀rá block line ẹni yẹn kí ẹ delete number ẹ̀ torí pé he has been immediately become another person. Òun làwa ṣe ń sọ fún yín nígbà tẹ́yìn kan pariwo ká dìbò fún Tinubu kí Tinubu wọlé ó máa tọ́jú ilẹ̀ Yorùbá ó máa ẹ wo réètì tí wọ́n fi ń pààyàn nísìn. Kí ni bàbá kò ń ṣe kó dùn bàbá Tinubu náà nínú wọn ò ní choice ni kò ń ṣe pé gbogbo àwọn security parastatals tí wọ́n ń wò kò ń ṣe pé òun ọ̀kan máa wò wọn fẹ́ kúkú àìtọ́jọ́ ni because àwọn Fúlàní kàbà tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí wọ́n ṣe kékeré. Ọ̀nà tá a lè gbà tá a lè fi bọ́ lọ́wọ́ wọn Ọlọ́run ṣe àkèṣe Fúlàní kan náà à ń ṣe Haúsá kan náà à ń ṣe Ìgbò kan náà ọmọlúàbí Yorùbá là wá pọ́nbélé la ṣe òkè tó bá wá rí bẹ́ẹ̀ tíwájú bá dí gágá tẹ́yìn dí gágá ó níbi táwọn bàbá wa máa ń gbé sí bẹ́ẹ̀ ni ó níbi táwọn bàbá wa tún máa ń gbé sí. Ìyẹn ló fi máa ń sọ pé Olúmọkú lórúkọ tá à ń pè fá Ọ̀gbẹ́dì lórúkọ tá à ń pa àwọn ìyá mi ẹ̀wẹ̀ má yẹ kí n tẹnu bọ̀rọ̀ ẹ jẹ́ sáré play fídíò yìí fún yín. Ọmọ Yorùbá nígbà tí mo gbọ́ fídíò yìí mo ti ké darí láàárọ̀ yìí. Ìyàwó mi wá bá mi ó kúnlẹ̀ ó ní baálé mi kí ló dé máa bí kí ló ṣẹlẹ̀ kí ló pa ẹlẹ́kún kí ló tó ń sunkún. Mo ní kó wá gbọ́ fídíò yìí. Nígbà tí ó máa gbọ́ fídíò yẹn délẹ̀ omi dẹ̀ ń dà lójú òun náà. Mo á ní kí létí wọn náà ń ké ó ní àwọn tó ń jẹ́ máa ké ló jẹ́ kó òun náà máa ké pé kí n wò ó àwọn ẹni ẹlẹ́ni tó jẹ́ wípé ẹ wò kó má dàbí pé irú ọmọ àbí pọ̀ ẹ jẹ́ pílẹ̀ kí gbọ́ àjọ gbọ́. The CEO of Loma, we are calling you out. We are thanking you. Loma àwọn tó ń gbálẹ̀ wọ́n tún máa fẹ́ kó wọn bí wọn. Can you imagine? Ẹ máa gbọ́ o. For Loma, we are thanking you. Mr. Olúwakẹ́mi Suleiman, Mr. Kori Adebiyi, Executive Director of Finance of Loma, we are calling you out, sir. We are begging you in the name of God. Iṣẹ́ tí wọ́n ṣe Mo dúpẹ́. tí ò ṣe pé bóyá ẹni máa ṣe. And other bosses, we are begging you. Loma management as a whole. People should please let us advise these people. I'm not very sure that it's blood that is running in you people brain. I'm not sure. Because we don't understand why people. Òun lọ́mọ adé wọ́n ṣe ní ká sowọ́pọ̀ ká gba orílẹ̀-èdè wa ká bọ́ lọ́wọ́ àwọn olórí. We understand that you are our boss. Without you, there's nobody like us. And without us, there's nobody like people because we are the one working for you. When many people is in America, this is very area of that July. Àwa láyàká. Ẹ tó kò sí ọ́fíìsì ní ẹ̀wà ní ọ́fíìsì. Ẹ fi bẹ́ẹ̀ tó bí owó lọ. Bí tí àwọn tá à ń ṣiṣẹ́ ní títì, àwọn tá à ń ṣiṣẹ́ títì. Sísá mi àwa gangan nìkà kò ń ṣèjọba because we allow them we give them the opportunity to take us for granted. Nígbà tó bá dé ẹmọ́ dìde ìgbòlẹ̀ wà sísá mi. Ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe Loma most of you are politicians. Wọ́ọ̀dù ni wọ́n ti máa ń mú wọn. Ìwọ tó bá ṣe òṣèlú lẹ́kọ̀ọ́ o ò lè wọṣẹ́ Loma o ò lè wọ neighborhood. Ó lójú iṣẹ́ tó lè wọ̀ lẹ́kọ̀ọ́ láì ṣe kó ṣòṣèlú tó dẹ̀ sọ́pọ́ọ̀tì gọ́ọ̀mẹ̀ntì tó wà gọ́ọ̀nà orí tó wà lóye lọ́wọ́lọ́wọ́ táìmù yẹn ẹ̀dá máa gbọ́ lọ. Ara instrument kò ṣe tó bí ẹ̀fún wa ní sí láti kọ̀ọ̀kan kò sí àwọn ìṣòro fún wa. Wọ́n sì sálárì wa ti gbọ́ láti wọ́n pọ̀ sí ẹgbẹ́sílẹ̀ ìdíje tí £5,000 minimum wage fún ẹni tó kéré tó kò ti ṣe abẹ́ ìjọba £85,000 láti August 2020. Gbogbo wa la mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti sọ pé their minimum wage is now 85,000. Àwọn èèyàn tó ń gbálẹ̀ tó ń gbá títì nígbà míì báyìí tó wọ́n máa tú láyọ̀ mi báyìí ìgbẹ́ ló máa bá ń bẹ̀ tó máa fọ́n sí gbogbo ojú wọn.
Àwọn pípù yìí iṣẹ́ tí wọ́n ṣe ò kéré, àwọn ló ń gbálẹ̀ gbogbo Èkó. LOMA, Lagos State Waste Management Authority, Lagos State Waste Management Authority. Ilẹ̀ tí wọ́n dẹ̀ tún ń kó yìí kò ń ṣe pé bóyá ẹ̀ ń kó ẹ ló ń dànù, ó ní tí wọ́n tún fi ń ṣe, tí wọ́n tún sanwó fún LOMA. Wọ́n wá ní kẹ́ fáwọn ẹni lẹ́ni ní 85,000. Iṣẹ́ tó ń ṣe tó jẹ́ wípé wọn bí aláya wọn dá, tó bá délé wọ́n gbọ́dọ̀ lo paracetamol, kó lòògùn ara ríro, kó lo oríṣiríṣi òògùn. Ẹlòmíì gbọ́ àbáyé 5 meter ni wọ́n máa ní kó gbá. 5 meters. Ẹlòmíì wà ibi tó fi sí tó máa gbá, ó dàbí kó sọ pé Agége sí Ìkẹjà ni. So ẹ̀yin ìyá wa, ẹ̀yin náà ẹ dìde. Àwọn ìyá inú pátì ni wọ́n ti mú gbogbo wọn, slot ni o. I swear down. Ìwọ tó bá ṣe APC, tó support APC, o ò lè join LOMA. Ẹ já mi pé mo parọ́ kan. Ìwọ tó bá ní membership card APC, o ò lè ṣe kí ni? O ò lè ṣe LOMA lẹ́kọ̀ọ́. O ò lè ṣe neighborhood. O ò lè wọ ẹni iṣẹ́ tó bá jẹ́ pé tó wà under Lagos State government. Ó mà ṣe o. Sanwó-Olú wọ́n ti look into this. Can you imagine? Nǹkan tó bá ń rìn nìkan wọ́n sì máa rí ẹ̀kọ́ fẹ́ para yín dànù. Ó pé máa ṣe ìfọwọ́pọ̀ ogun òun máa kọ̀ fọ́ ìjà nígbà. Ẹ máa gbọ́ ẹni tó ń gbálẹ̀ fún ìjọba, owó ẹ̀ ló máa lọ fi ra ìgbálẹ̀ tó máa fi ṣiṣẹ́ fún ìjọba. Bóyá ó fẹ́ ra àìsà, ó fẹ́ pọnmi, ó fẹ́ fọbì kan, ó fẹ́ ṣe gbá, ó fẹ́ ṣàwò, owó ẹ̀ ni o. Ọ̀dẹ̀ tún ní staff bus. Owó àwọn LOMA ni wọ́n fi wọ mọ́tò lọ gbó. Ẹlòmíì kàn ṣe LOMA yẹn pé kí rònú má pa òun sílé ni. Owó yẹn 30,000 yẹn kò tó ná lóṣù. Gbogbo àjọ wà Nàìjíríà ni we know the way things are fucking highly cost. Kí má sọ fáwọn owó. Àwọn tí kì í ṣe kàlẹ́yẹ nínú 85,000 naira fún ọ̀sán ẹni tí ìfọ̀ 30,000 naira. Ṣé ń gbọ́? 85,000. All 6 months yẹn. Ó mà ṣe o. 7,000 naira lágbà. Ó mà ṣe o. January yìí náà àwọn òfin bí yà o. Graduate ni mo máa yìí. Ṣé ṣe graduate? Ẹ máa gbọ́. Nígbà tó máa di January, 30,000 yẹn lágbà. 30,000 yẹn bẹ̀rẹ̀ ní sọ́kọ̀. Tí wọ́n mọ̀ ọ̀dì 15, ọ̀dì 13, ọ̀dì 14 oṣù kan tẹ̀lé. Ó yẹ kí táwọn olóyìnbó tó ṣiṣẹ́ wọ́n ti gba sálárì wọn, wọ́n ti lo owó wọn, wọ́n ti fẹ́ ṣe é. This can job to do this. Our able president Bola Ahmed Tinubu, His Excellency Bola Ahmed Tinubu, sọ́dún kí a fún wa ló jẹ́ 10,000 yẹn, 10,000 yẹn fún wa. 10,000 ń bọ̀ ráùtì ní lẹ́dẹ̀ẹ́yàn mẹ́wàá ló máa rí bẹ́ẹ̀ lóṣù. Oṣù tó bọ̀ lẹ́dẹ̀ẹ́yàn mẹ́rin ló máa rí bẹ́ẹ̀. Gbogbo owó yẹn ọpọlọ àwọn ọmọdé ọ̀rọ̀ ayé níbi kan tẹ́ ọ̀ lórí àgọ́ àwọn àkùnrin ẹ̀jẹ̀. Ẹbí tí àwọn ọmọdé bá ṣiṣẹ́ ní títì. Kí ló dé? Ìgbòho tí wọ́n tún ní everybody bẹ́ẹ̀ mú pé àwọn ò fẹ́ ṣe fídíò, àwọn ò fẹ́ sọ̀rọ̀, àwọn ò fẹ́ ṣe fídíò, àwọn ò fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ kó àwọn sáà àwọn. Ní pé bóyá kí wọ́n kọ́ làwọn àwọn àbí pé kí ní kan má lọ ṣẹlẹ̀. Wọ́n ti wọ́n máa gba ẹ̀jẹ̀ lẹ́nu àwọn. Ẹtí nínú kò sí ẹnìbọ̀dì tó máa sọ̀rọ̀, tí ẹnìbọ̀dì tó máa bí ẹ̀jẹ̀ ń wà bí ọlọ́run. Ẹ̀jẹ̀ jẹ́ ìka ẹ̀jẹ̀ ọ̀dá tí sálárì fẹ́ pé January yẹn ká pápá 30,000 naira. Àwọn òpè wò ó mọ̀ tí ọba ṣe fẹ́ ti fún un. Wọ́n máa fi wọ́n ní òkè pẹ̀lú tẹ̀lé wọ́n tí wọ́n ní wọ́n jáde àdé lọ́mà. Nígbà wọn àwọn ọmọ ló ṣiṣẹ́ pẹ̀lú ìjọba. Àwọn tí wọ́n bá wọn fẹ́ tún ti wọ́n jáde ọ̀tà ní wá fine bí a ṣe ń sà àgbà bẹ́ẹ̀. Wọ́n fẹ́ kó jáde ọ̀tà náà ni wọ́n tọ̀ lọ sí sálárì fẹ́ kù ẹ̀yẹ èèyàn. Ní 25,000 naira wọ́n fún wa ní 40,000. Ní 25,000 naira 40,000 lágbà. Nínú 40,000 yẹn, a máa rà gbálẹ̀, a máa wọ mọ́tò. Ẹnu ló ti jẹ́ pé single mother ní pípé òun àtàwọn ọmọ ẹ̀hún nìkan wọ́n máa sí ìrọ̀mọ. Ẹnu ló ti jẹ́ pé òun kó wíńdò tí kò lọ́kọ̀ lé. Gbogbo responsibilities yẹn ọrọ̀ ẹ̀ ló wà. Nínú 25,000, ẹ wá ní láti fi lọ 45,000 naira. Wọ́n ní ẹnì kọ̀ọ̀kan ìdí wọ́n ní God state. Ṣé kò fi ṣe kà nìyẹn?
you imagine? Owó tẹ̀ ní yọ lórí owó wa, ó ti ju àwa náà ṣiṣẹ́ ní títì lọ. Nígbà díẹ̀, kò sí àwa máa ṣe. Ìyá mi, ẹ̀yin fún ara yín mọ̀ pé káàdì wọn. Gbogbo tẹ̀lé ń sọ ẹ̀kọ́ ní solution. Mo fẹ́ ìjọba fẹ́ fídíò yìí, màá jù sínú fans group mi, kọ́ lọ́ọ́ jẹ́ rántí, màá fi fans group mi, WhatsApp group mi, màá fi sí comment section. Gbogbo fídíò tí máa pè mí báyìí, ó wà available láti fún iye yín tẹ́ bá jẹ́ fans, because tí bá ní kí n máa send ẹgbẹ́ má mẹ́sẹ̀gì mi fi send ẹ̀. Tẹ́ bá dẹ̀ mẹ́sẹ̀gì wọn bẹ́ẹ̀ tẹ́ bá lè fún ni màá fún, because data ìlú tí mo wà ẹ̀ ó dàbí ìgbà tó bá mú hose tó bá ti bu ara omi ẹ̀mọ̀ átàrí fa pure water tó pàpà. So kò easy ìgbà tí èèyàn bí 50,000 100,000 bá wo fídíò téèyàn bí àbí 5,000 béèrè fídíò ṣé ẹ rí kó lọ fà. So that's it. Now ìyá mi gbogbo wa jẹ́ ká sowọ́pọ̀ ká support ṣe Sunday ó ń tà lè fi bọ́ọ̀lù kọta wà ní ẹ̀lẹ́dẹ̀. Complete ẹ̀yin náà complain kò sí nothing good can come out of it. Ẹ̀yin tó bá ní nọ́mbà ìyá yìí ẹjọ́ ẹ send sí mi, èmi fún ara mi mi ìfẹ́ péye tí bá lágbára màá fún wọn. Ẹ̀yin tó bá dẹ̀ fẹ́ ṣàánú ìyá yìí ẹ kàn sí mi, tí bá make announcement sí kọ́ máa fish wọn out, and mo dẹ̀ ti make research lórí bí mo fẹ́ get wọn. Ẹ̀yin tẹ́ bá níṣẹ́ gidi tẹ́lẹ̀ fún wọn ẹ kàn sí Masb TV, tàbí ẹ̀yin tẹ́ bá ní owó kan tẹ́ kò pé jẹ́ fún igbó máa jẹ́ sanwó 50 years ẹ̀ fún kí o lọ fi ṣe business. Irú èèyàn báyìí tó ń gba 30,000 tó complain yìí ó ṣòpó wọn mọ̀ nǹkan tí wọ́n ń sọ nìyẹn. Wọ́n dẹ̀ sọ náà ọ̀rọ̀ wọn ní ìlọ́tọ̀ gbùrù ń bẹ̀rù àti sọ tó bá wọn bá lé àwọn tó túmọ̀ sí fáwọn ọkọ̀ tí ìwò pin wọ́n dẹ̀ lè ti sáàkì ní màá báyìí tó pé wọ́n sòótọ́ ọ̀rọ̀ torí ìjọba Èkó ìwọ tó bá ti lè ṣé ò pé o mọ̀ tọ́rọ̀ fẹ́ sọ báyìí ayọ̀ o. So now ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn ìyàwó àyè lọ́wọ́ ẹ kàn sí mi +229 57 74 79 70 081 76 03 4216 WhatsApp only ẹ kàn máa gbọ́ nǹkan tí wọ́n sọ lọ. Láti ọ̀gbọ́n yẹn wà lọ́pínlò tí kò lọ́pọ̀ lé tó gbọ́ responsibilities yẹn ọ̀rọ̀ ẹ̀ ló wà nínú 25,000 ẹ wá ní láti gbọ́ lọ 45,000 naira wọ́n yẹ nìkan fún ìdí fún Lagos State ṣé kò fi ṣe kà nìyẹn. Lọ fà millions ṣé mílíọ̀nù ní sá ìyá mílíọ̀nù mílíọ̀nù ló lè jẹ́ mílíọ̀nù kó máa dára. Owó tẹ̀ mí yọ lórí owó wa ó ti gbé ọwọ́ náà ṣiṣẹ́ ní títì lọ. Post worker tún máa wà o. Kò sí àwọn máṣe kankan yẹn tẹ̀ wà lọ́fíìsì bí kí allowance yín ń lọ sẹ́dísẹ́dì. Post allowance wà o. Ìjẹ́ kí wọ́n kọ̀ rẹ́jísítà àwọn èèyàn bí 100 200 tí wọ́n lè tó gbọ́dọ̀ fún ọ ní sálárì àwọn èèyàn. Èmi sì lè mẹ́sàn ní rọ́ọ̀tì ọkọ̀ tí rọ́ọ̀tì mi ti wà ní láti ẹ̀ àti ìdènà mẹ́ta ló lù ú láti lọ. Ẹnì kan wà kan ti ṣe lọ́wọ́ bí ẹni tó wà pẹ̀lú ẹ̀yẹ ṣọ́ọ̀kì tẹ́lá báyìí. Mo tẹ́lá tẹ̀ mọ́ ṣọ́ọ̀kì yẹn. Òun ló mú àìtó fi tó wà yẹn ṣe aláìsí. Àṣẹ ló wà lọ́wọ́ lẹ́wọ́n síwájú dé ọ̀fíìsì. Ṣé ẹni tí wọ́n tó wọ̀n lè pè fún sálárì tó ló máa wá kú ní gọ́ọ̀mẹ̀ntì náà fẹ́ pay ẹ̀ bí ẹ̀ off tàbí kọ́ fún ní gratitude lè pèrè. Ẹlòmíràn bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn méjì wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ kí yẹn pẹ̀ tó wá gbá ní tìyẹn ló kó sí ìyẹn lójú kí yẹn tó kí yẹn ló tì sí. Ló tì tí wọ́n máa yẹ kó kú kárí ìmáàjì ọmọ Yorùbá ẹ jẹ́ ká ètò ìwáwọ̀ òkè fi ṣàgbà ẹ support àwa mídíà rálì tó ń bọ̀ láìpẹ́ yìí tí àwọn kan ti ń sọ wọn irọ́ ní ẹ̀yìn nìkan ìwé tà sí bẹ́ẹ̀ tẹ sáré gbọ́ fídíò ọmọ yìí ọmọ kékeré kẹ́lẹ̀ mọ ohun tí àwọn ọmọ Yorùbá tí wọ́n face outside Nigeria. Nígbà tí mo rí fídíò yẹn ẹ̀rọ náà ń bà mí mo rò pé ọmọ kékeré racism àwọn ọmọ òyìnbó wọ́n yà sí ọ̀tọ̀ ní kíláàsì ìgbọ̀n tó dẹ̀ mẹ́rin. You're not sure? Why? Because I'm not sure because they don't play with me on that phone Ṣé ń gbọ́? all the time. Okay, and what they do? I think they don't play with me all the time because I'm not the same all the time. And how do you feel about that? I feel
understand. Okay. And what do you love to go to your high school? Nigeria. Why? Because everyone in Nigeria has the same spirit for love. And so you feel if you go to Nigeria, you feel connected with them. Okay. So how are you sure about that? Good. Good. So what do you tell the government of Nigeria to do for you so that you can come to Nigeria for secondary school? Ìyá yìí ṣé kò ṣe pé ẹ̀kọ́ fẹ́ lọ pa ọmọ yìí dànù? Kí lẹ fi ń ṣeré yìí? Ọmọ tó wà lo ìlú tó ń sùn kọ́ ọlọ́run á bú àṣírí yín o. Ẹ má dábàá pé kó wá lọ secondary school ní Nàìjíríà o. Àfi tó bá yẹ pé ẹ ti fún ara yín, ẹ ti gbà pé fọmọ yẹn rúbọ, that is the fact. Báwo lẹ ṣe máa ní kó mọ́ kúrò lóyè kó wá lọ secondary school ní Nàìjíríà? Ìyá mi àṣírí yín á bò, ẹ má dán o. Àwọn tó wà bẹ́ẹ̀ gan wọ́n wá bọ́ ìfẹ́ jápa ni. Ẹ ká máa gbọ́ lọ. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni o. You know, trying to tell the government to make sure Nigeria is in good order. And you don't come to Nigeria with good school, with good roads. I know you don't have the experience of what Nigeria look like. I know you say a lot of things about Nigeria sometimes, and I try to cover it up. You left Nigeria when you were 18 months, and you can't remember what Nigeria look like. But every day, and someone comes home telling me how bad it feels is good. Please, Nigerian government, do something about it. We are not happy. We want to come back home. But no social amenities, no school, the fear of security, the fear of if anything happen to my kids, how can I take them to the hospital? Please, Nigerian government, we want to come back home. Do something, please. Ọmọ yẹn ké ni o, mo fi ọlọ́run. We want change. Do something. Ọgbọ́n ọba ń gbọ́dọ̀ yẹn sí fún mi. Oní yọ lójú ẹ̀ láì. Ìjọba Nàìjíríà ṣé ló tọ́ dálẹ̀? Ọmọ kékeré bẹ́ẹ̀ ń péré yọ mi lójú. Ìyá ẹ̀ kí òun náà ń ké. Minister of Education, Commissioner for Education and Minister of Education ṣé ló tẹ́ dálẹ̀? Ṣé mọ̀ pé ilẹ̀ ṣe mọ̀ pé kódà páwọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì Buhari tó kọjá àwọn ló mess up Nigeria education, like seriously? Ọmọ yẹn sunkún ni mi lè ṣó ẹ̀ ẹni tó bá fẹ́ fídíò yẹn máa fún yín. Ó mà ṣe o, tí bá ṣe máa dákẹ́ lélẹ̀, tí bá ṣe máa wòye, mi ìwo fídíò yẹn gan dúpẹ́ tẹ́lẹ̀, mi ò wò tán. Ìgbà tí mi ti di pọ́ìntì mu ni mo ti wò pé eléyìí pọ̀ o. Bàbá Tinubu ẹ fi wá lẹ́jẹ̀ ká máa lọ nítorí Ọlọ́run. A fi Ọlọ́run tó dá yín bẹ́yìn. Ẹ tú àwọn ọmọ Yorùbá lẹ̀, let us go. Ẹ má torí ambition yín, ẹ kó gbogbo ọmọ Yorùbá padà sóko ẹrú o. Pátápátá ààrùn ẹ̀gìlẹ̀ ayé ẹ̀ lọ́dún mẹ́jọ. Tí ó dẹ̀ lè lè ìjọ kan. Lẹ́yìn tí a bá wá lọ ń kọ́ àwa Yorùbá, àwa bẹ̀rẹ̀ ìjà lójú pálí. Ọmọ Yorùbá tí mo rò lẹ̀ ń rò. Àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé mi ì fẹ́ sọ, ẹnu ti ń gbé mi kí n sọ látàárọ̀, ṣùgbọ́n àṣírí ni mi ò ní sọ. Mo yìí sọ fún yín pé ohun tó bá yẹ kí n sọ nìkan ni màá sọ, ohun tí ò bá jẹ́ kí n sọ kò ní tẹnu mi. William Olúwa tó sọ ọmọ Ògúnbíyì kò ní tẹnu mi jáde. Mo kí gbogbo ìyá àti bàbá wa káàkiri àgbáláyé, nílé, lóko, lájò, lẹ́yìn odi, ní gbogbo kíbi tọ́lọ́run Elédùmarè bá ti ń fún yín lórí ọ̀fẹ́ láti máa gbé ìmọ̀ yín Masbi TV. Fẹ́yìn tẹ́ bá wà fúngbà àkọ́kọ́, ẹ bá wa like, ẹ subscribe, ẹ comment, ẹ tẹ notification button yín kí a bá pín fún gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri àgbáláyé. Ẹ lè bá wa share sí Facebook group, WhatsApp group, individual contacts. Kódà gan ẹ lè bá wa post link ẹ̀ sórí Twitter yín. Mo fi Ọlọ́run bẹ̀ wá o. Ẹ má wo Masbi níran o, ẹ kún wa lọ́wọ́. Fídíò tó wà nígbà tó yẹ kí n sọ̀rọ̀ lè dé àmọ́dà 20 sí 30 tó jẹ́ latest video. Lágbára Ọlọ́run, ojú òní tiwa o, ní ṣe ẹ̀sìn o. Òmìnira ilẹ̀ Yorùbá nígbà tá a bá máa gbà á,
kò ní ṣẹ̀yìn gbogbo ìyá àti bàbá wa tẹ̀ ń finú tẹ̀lé struggle yìí, tẹ̀ ń tẹ̀lé wọn pẹ̀lú inú kan tọkàntọkàn. Lágbára Ọlọ́run ẹ̀ ní kábàámọ̀ pé kílẹ̀ ti Yorùbá nation lẹ́yìn fún. Ọlọ́run ṣé mo dúpẹ́ pé mo tẹ̀lé Yorùbá nation ló máa jẹ́ tiwa lágbára Ọlọ́run. Mo lè tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus merited intelligent distinguished professor Adébánjí Akíntóyè Stephen àti bàbá wa Dr. Generalissimo Commander General Field Marshal ọmọlúwàbí philanthropist Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Ẹ jẹ́ ká ṣe gbòòṣà mẹ́sàn-án fáwọn bàbá yìí kó tó di pé a máa dágbére. Gbòòṣà 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 gbòòṣà. Kábíyèsí Olúwa mi Ìgbòho òòṣà. Tá ń jọ máa kú apá níwájú ọmọ akúnyányán, tá ń jẹ́ jagunjagun níwájú jagunjagun, tá ń jẹ́ jagunjagun níwájú jagunjagun. Ṣògo á pa bàtà á sì máa pọ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ á lọ dira, ẹ jẹ́ kí a lọ dira.